nínú ADC ọ̀rọ̀ ìdìbò wọn ti fọ́ pẹ́kẹ́pẹ́kẹ́ o. nígbà tí òṣùpá bá ràn tó tóbi dáadáa, àwọn ọmọdé abúlé yóò jáde. wọ́n lè tó 20, wọ́n lè tó 30. wọn yóò bẹ̀rẹ̀ sí í ṣe oríṣiríṣi eré, bí àwọn kan ti ń sáré kiri tí wọ́n ń ṣe eré okùn mẹ́ran mẹ́ẹ̀, ó torí bọgbó mẹ́ẹ̀. bẹ́ẹ̀ làwọn míì yóò máa ṣe bojúbojú olóró ń bọ̀. àwọn náà yóò máa ṣe tiwọn tí àdúgbò yóò máa hó gùdù tí àwọn ọmọ náà yóò sì máa jayé orí wọn. àmọ́ nígbà tí yóò bá fi tó wákàtí kan sí kejì, àwọn ọmọdé náà yóò máa yọ níkọ̀ọ̀kan bí ọmọ wọ, bíi kíyà ẹlòmíín pariwo pé, bíi kí bàbá ẹlòmíín mú àtòrí fi wá wá, bíi kí òmíín rántí pé níṣe ni wọ́n máa rán òun níṣẹ́ kí òun tó sáré yàṣeré bojúbojú. báwọn ọmọ náà yóò ṣe máa fọ́nká níkọ̀ọ̀kan nìyẹn. ohun tí wọ́n ṣe ń sọ pé rédèrèdè nígbẹ̀yìn eré òṣùpá rèé, torí àwọn ọmọ náà ò ní í dágbére fúnra wọn kí wọ́n tó lọ. àfàìmọ̀ kó má jẹ́ rédèrèdè bí eré òṣùpá yìí ni yóò kẹ́yìn ìbò abẹ́lé, ìyẹn ìbò pámárì ẹgbẹ́ ADC. nítorí lọ́ọ̀kan ibi tíbò náà dé dúró báyìí, nǹkan ti ń dàrú lọ o. àwọn ìbò ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ti dì ti fi hàn pé bí wọ́n lọ ka ìbò náà nílùú ọba, kódà kó jẹ́ àṣọrọ̀kù lọ́dọ̀ àwọn Tinubu gan ni wọ́n ti kà á, Àtíkù Abubakar ni yóò wọlé o. bẹ́ẹ̀ làwọn tí wọ́n mọ̀ nípa òṣèlú dáadáa tẹ́lẹ̀ ti sọ pé níbi yòówù tí wọ́n bá gbé ọ̀rọ̀ ìdìbò ẹgbẹ́ ADC yìí gbà, iwájú lèrò yóò máa bérò, torí iwájú lójúgun ń gbé o. kò sí bí ọmọdé ṣe lè tètè jí tó, òde gbangba ni yóò bá ewé ajílẹ̀ kege pé Àtíkù ni yóò ṣáájú gbogbo wọn. bó sì ti rí gan nìyẹn o. àwọn ìbò ADC tí wọ́n ti kà láwọn ìpínlẹ̀ bíi mélòó kan ti fi hàn pé Àtíkù ló wà níwájú. ìwájú gan ló sì wà tí àwọn tí wọ́n ń sáré tẹ̀lé tó kù kò tí ì lè bá a. ṣé àwọn mẹ́ta náà ni wọ́n ń dokinni náà mọ́ ara wọn lọ́wọ́? nínú Àtíkù Abubakar, Rotimi Amaechi àti Hayatudeen ní ADC ti fẹ́ mú ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. àwọn tí wọ́n mọ ohun tó lè ṣẹlẹ̀ ti sọ pé kò yẹ kí wọ́n pa Àtíkù àti àwọn tó kù pọ̀, pé tí Àtíkù kò bá ti lè ṣíwọ́ sílẹ̀ fún wọn, pé kí wọ́n fi kinní náà sílẹ̀ fún kó dáa ṣe ni o. torí kò sí bí èèyàn yóò ṣe fi erin wé màálùú, eré kí lajá fẹ́ sá tí yóò tó tẹ́sí, òkìtìwọ́ lológbò yóò ta tí yóò dàbí tọ̀bọ. pé Àtíkù kì í ṣe kékeré nídìí ọ̀rọ̀ ìdìbò, pé báyà wọ́n ń yíbò ní àbí wọ́n ń dìbò, kò sí ohun tí ò mọ àpàdé àlùdíẹ̀ níbẹ̀, nítorí ìjìnlẹ̀ pampa ni ògbólógbòó olóṣèlú, ọmọdé kan kò lè dá a nídìí gbà. àmọ́ àwọn tí wọ́n ń ṣètò yìí náà ní rárá o, pé kò sí àgbà nígbẹ́ ọ̀kẹ́rẹ́ fa ìtí ń ta rọ́bà ni, kò sí ẹni kan tó ju ẹnìkan lọ, bẹ́ẹ̀ ni kò sí àgbà nínú ọmọ ajá, nítorí ọjọ́ kan náà ni wọ́n bí gbogbo wọn. wọ́n ní ọmọ ADC kan náà ní gbogbo àwọn. ẹni tó bá sì fẹ́ du ipò ààrẹ kó jáde, ọwọ́ kan náà làwọn yóò fi mú wọn, òfin kan náà làwọn yóò lò fún gbogbo wọn. àwọn ò sì ní sọ pé ẹnìkan dàgbà tàbí ẹnìkan kéré kí àwọn má fún un ní ọ̀wọ̀ àti àpọ́nlé tó bá yẹ. ìgbà tí wọ́n bá fi wíkà náà ni wọn yóò fi sàn. ìrẹ́jẹ ò sí nínú fọ́tò, bí kálukú bá ti jókòó ni yóò bá ara ẹ̀ lọ́dọ̀ tàwọn. níbi tí wọ́n fọ̀rọ̀ sí rèé títí tọ́jọ́ ìdìbò fi pé. ohun tí gbogbo èèyàn sì ń rò pé yóò ṣẹlẹ̀ nìyẹn títí tí wọ́n fi bẹ̀rẹ̀ sí kàbò. àmọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí kàbò yìí, ó hàn pé ó lè kí í ṣẹgbẹ́ àjẹ́ o, torí gbogbo ẹrù tí àjẹ́ bá ní tó ń torí ẹjọ́ tó ń yọ, ọjọ́ kan ló lè yóò kó lọ. bí èsì ti ń wọlé ló di pé orúkọ Àtíkù nìkan là ń gbọ́. wọ́n dìbò lẹ́dọ́ 17,000 17,000 lòún ní, tí Amaechi ní 10,000 tí Hayatudeen ní 2,000 péré. wọ́n dì ní Anambra, Àtíkù ní 62,500 68,566. Amaechi ní 17,000 17,085. Hayatudeen sì ní 8,000 dín díẹ̀ 7,861. wọ́n dìbò lọ́sùn, Àtíkù ní 12,000 àti díẹ̀ 12,321. Amaechi ní 4,000 4,000. Hayatudeen kò sì ní 1,000 kan, torí 4,600 679 ló ní. wọ́n dìbò ADC nímọ̀ 2,250 52,000 ní Àtíkù ní o. Amaechi ní 2,500
7,659. Hayatudeen ní 1,000. àmọ́ àwọn ìbò tí àwọn yìí ṣe é fewé mọ́ díẹ̀ nígbà tí wọ́n dé ilẹ̀ haúsá nǹkan dàrú fáwọn tó kù pátápátá ni o. ìbò tí wọ́n kà ní kánò 1,016,156 ní àtíkù ní. èyí tí wọ́n dì ní gòǹbè 1,040,140 ní àtíkù ní. èyí tí wọ́n dì ní sokoto 68,000 ní àtíkù ní. ìbò tí wọ́n sì dì ní sàǹfàrà 60,000 ní tàtíkù. bẹ́ẹ̀ níbi àwọn gbogbo ibi wọ̀nyí àpapọ̀ ìbò tí Amaechi ní kò tó 20,000 o. tí Hayatudeen kò sì pé 10,000 rárá. bẹ́ẹ̀ Àtíkù ti ní ìbò tó lé ní 400,000 láwọn ilẹ̀ haúsá wọ̀nyí. ohun tí èyí túmọ̀ sí ni pé níbo ni wọ́n ti wá fẹ́ ka irú ìbò báyìí. torí bí a bá ti yọwọ́ Bayelsa kò sí ibì kankan tí ẹnìkan ti na Àtíkù nínú Amaechi àti Hayatudeen o. òun ló ń nà wọ́n lọ ni. níbi tí wàhálà sì ti dé nìyẹn. Hayatudeen ló kọ́kọ́ pariwo. ó ní òun ò mọ̀ pé bí nǹkan ti rí rèé. àsìkò yìí lòun ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àwọn olóṣèlú tó mọ kánọ̀kó wà wọn a máa lo kánọ̀kó láti tètè dé ibi tí wọ́n bá fẹ́ lọ. ó ní òun rò pé bí àwọn bá ti bẹ̀rẹ̀ eré kí àwọn máa sáré lọ ni. wọn ò sì ṣàlàyé fóun pé kánọ̀kó wà níbì kankan. ó ní òun ti rí rígìn burúkú nínú ọ̀rọ̀ ìbò tó ń lọ yìí o. pé baba ńlá òjòrò baba ńlá màkàrú ń lọ lọ́wọ́lọ́wọ́. ibi tí wọ́n ti ń kó àwọn nọ́mbà ńláńlá tí Àtíkù ń gbà wá yìí ó ní ó dàbí pé kì í ṣe àwọn ilé ìdìbò tí àwọn ń lò. ó dàbí pé ọ̀run làwọn èsì ìdìbò náà ti ń wáyé. ọkùnrin náà ní òun ò rí irú eléyìí rí. ó ní ìbò abẹ́lé tí kò yẹ kó la wàhálà kankan lọ rárá. òun ló wá di ibi tí òjòrò ti fẹ́ dá apẹ ètò ìdìbò náà lù. tí gbogbo èsì tó ń jáde kò sì fi èròǹgbà àwọn ọmọ ẹgbẹ́ ADC hàn rárá. tó jẹ́ àwọn kan jókòó síbì kan wọ́n ń hun kinní ọ̀hún jáde bí aṣọ ni. ó ní òun ti pinnu ní tòun o pé òun ò ní débi tí wọn yóò ti kéde èsì náà pé kí wọ́n máa lọ dá nǹkan wọn ṣe. oníbàtà tó bá jó tí kò tàpá kí wọ́n tó mọ̀ pé àbùkù oníbàtà ni Ọlọ́run ò ní jẹ́ kó ti pẹ́ kíkiní ọ̀hún tó yé wọn. ó ní èsì ìdìbò náà kì í ṣe tòun òun ò fẹ́ òun ò sì ní gbà. tí ẹ̀ làwọn èèyàn gbọ́ tí wọ́n kọ́kọ́ ń wojú ara wọn pé ṣé kì í ṣe pé kò sí nǹkan kan o. àfi bí Rotimi Amaechi ti ju ọ̀rọ̀ míì síta ní nǹkan bá dàrú pátá. ṣé Bọ́lájí Abdullahi tí ṣe alukoro ẹgbẹ́ ADC ti kọ́kọ́ ṣàlàyé nígbà tí Hayatudeen ń sọ̀rọ̀ tiẹ̀ pé kò sí ẹ̀rí kankan tó fi hàn pé rigging tàbí òjòrò kan wà níbì kankan o. pé ní tàwọn ohun tí àwọn máa ń ṣe nínú ẹgbẹ́ àwọn ni pé kí àwọn wádìí ohun gbogbo dájúdájú kí àwọn sì di èyí tí bá ṣe òdodo mú. ó ní bí àwọn kò bá rí ẹ̀rí àwọn ò ní lè ṣe ohunkóhun. àmọ́ nígbà tí ọ̀rọ̀ Amaechi jáde kẹ́kẹ́ pa òun mọ́ àti òró lẹ́nu. ṣé àwọn náà mọ̀ pé Amaechi kì í ṣe ẹni tí àwọn lè fọwọ́ bò lẹ́nu. ẹni tó gbé adìyẹ òtòṣì wọn yóò rò tọ̀hún pa ni o. Amaechi tó ti ń wá bí yóò ti tú àṣírí Àtíkù tipẹ́tipẹ́. nígbà tí èyí wá ṣẹlẹ̀ bí ẹyẹ fẹ́ fò wọ́n sọ̀kò sí ni. àáyá tó ti ń wá ọgbọ́n àti gungi tẹ́lẹ̀ tí wọ́n wá ní ọkọ́ àná ẹ̀ há sí para ṣebí yóò mú òkègùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Amaechi fọgbà àyàngà. ó ní ó ya òun lẹ́nu pé àwọn tí àwọn ní àwọn kan ń ṣe ohun tí ò dáa pé àwọn kan ń ṣòjóró pé àwọn fẹ́ gba ìjọba lọ́wọ́ wọn nítorí pé wọn kò lóòótọ́ kó wá jẹ́ rígìn lójúkojú báyìí làwọn yóò máa fi ṣe tàwọn náà pé àwọn nǹkan míì wà tó tini lójú ju olè jíjà lọ o pé ọ̀kan nínú wọn rèé rígìn burúkú nínú ADC. Amaechi ní òun ò gbọ́dọ̀ sọ pé òun kò rí irú eléyìí rí ṣùgbọ́n ó kàn yàtọ̀ ni pé ní àwọn ibi tí òun ti ń bọ̀ tí òun ní nǹkan ò dáa àṣé ẹ̀rìn jìnnà lèèyàn rí abúkẹ́ ọ̀kẹ́rẹ́ eégún tó ń ta mọ́sà ń bẹ lóde Ìlọrin. èyí tí àwọn ń bá bọ̀ látẹ̀yìn kò tó eléyìí rárá o. eégún ló ń lé àwọn bọ̀ tẹ́lẹ̀ igbóòrò làwọn já sí ganboro yìí o. Amaechi ní àwọn èèyàn òun mú ìròyìn wá ẹnu wọn sì fẹ́rẹ̀ bó pé ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí àwọn lọ láti dìbò ni wọn ò ti jẹ́ kí àwọn wọlé tàbí kí àwọn dìbò kankan. bẹ́ẹ̀ ọmọ ADC náà ni wọ́n sì fi orúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. wọ́n ní wọn ò jẹ́ kí àwọn dìbò bí àwọn ti lọ làwọn bọ̀ àfi bí àwọn sì ti bẹ̀rẹ̀ sí gbọ́ èsì ìdìbò lóríṣiríṣi ní táòsàn tí wọ́n ń rélú ara wọn. ó ní ohun tó ń dùn òun jù níbẹ̀ ni pé ADC yìí àwọn dá a sílẹ̀ láti wá gba àwọn ọmọ Nàìjíríà là ní
láti wá yọ wọ́n nínú ìnira tí wọ́n wà kí àwọn sì fi ọ̀nà òtítọ́ hàn wọ́n yàtọ̀ sí irọ́ burúkú tí àwọn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí ń pa káàkiri fún wọn. àmọ́ nígbà tó wá jẹ́ àwọn tí àwọn fẹ́ fi òótọ́ hàn àwọn náà ni ọwọ́ àwọn ò mọ́ yìí. báwo ni ọlọ́kọ mọ́kànlá yóò ṣe wá lanu gbàgà tí yóò ní òun bú adálémoṣú? wọ́n ń sọ̀rọ̀ pé àwọn èèyàn kó àtọ̀sí lára ìyàwó oníyàwó, wọn ń kó wọn lọ sí ilé baálẹ̀. Òkóbó bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín, ó ń fi wọ́n ṣe ẹlẹ́yà pé àṣírí wọn tú, òun yóò débẹ̀ wá wòran. nínú ọkùnrin tó kàtọ̀sí àti bọ̀dá Òkóbó, èwo ló dáa jù kan lọ? Amaechi ní bí wọ́n fi Jésù bẹ ànábì fóun, òun ò ní gba èsì ìdìbò náà wọlé. níbi tí nǹkan ti dàrú rèé o, ọ̀rọ̀ tá a ní kí baba má gbọ́, àfàìmọ̀ kó má jẹ́ àwọn babalókù tí wọn yóò parí ẹ̀ fún wọn. torí Amaechi lòun yóò lọ kóòtù, níbẹ̀ ni wọn yóò ti yanjú ẹ̀. kóòtù sì rèé, àwọn ìjọba APC ni wọ́n yan àwọn olórí jùdíṣíárì. báwo wá ni Àtíkù àti ADC kò ṣe tún ní bọ́ sọ́wọ́ àwọn APC báyìí? ọkọ ìyàwó ń bínú, ó ní pásítọ̀ kékeré kan tó ṣẹ̀ṣẹ̀ dé ń bá ìyàwó òun lò pọ̀. bàbá ìjọ gbé ìgbìmọ̀ oníwádìí dìde, ó tún fi pásítọ̀ yìí kan náà ṣe alága kọmitì. ṣé ẹjọ́ ò ti bàjẹ́ láti lẹ̀ bẹ́ẹ̀? àbí nígbà tí Amaechi bá gbé ADC lọ sí kóòtù nítorí ìbò pámárì, ṣé kìí ṣe Àtíkù ló gbé lọ sí kóòtù ni? ọ̀rọ̀ náà yóò lẹ́yìn ṣá o. àmọ́ àwọn náà ti gbọ́n o. ọ̀lẹ́mẹ̀wọ̀ ìjà wọ́n ní ò ní dáa fún ìyá ẹ̀, ó ní yóò dáa fún ìyá gbogbo wa. àwọn ADC ní àwọn ò tí ì ní ka ìbò àwọn tán. wọ́n ní àwọn yóò dáa dúró ná nítorí àwọn ọlọ́dún tó wà láàrin àwọn. tí wọ́n bá ṣọdún tán làwọn yóò tó gbé èsì ìdìbò pámárì náà jáde. àmọ́ gbogbo èèyàn mọ̀ pé ṣàkàmàǹjẹ́ nìyẹn. wọ́n fẹ́ fi àkókò náà yanjú ohun tó wà nílẹ̀ yìí ni, nítorí bí ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà kò bá yanjú, ADC yóò gbómi parí o. bí wọ́n bá sì gbómi parí tí wọ́n bẹ̀rẹ̀ sí pọ̀ kàkà, ikú dẹ̀nù nù. kí ADC má kú lójijì ó wà lọ́wọ́ àwọn aṣáájú ADC wọ̀nyí o. Ọláìwọlá alága ló ń yẹ ìbò pámárì àwọn ADC yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú ọdún iléyá ìní o.